A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mádé. Premium Motor Spirit (PMS) tí a mọ̀ sí bẹtiró ni ó ṣeé ṣe kí owó rẹ̀ tún lọ sókè sí bí àwọn onídẹ́pò ṣe ṣe àlékún owó epo sí 4.74%. Èyí ń wáyé lẹ́yìn àlékún owó epo rọ̀bì pẹ̀lú Bonny-Light tí owó rẹ̀ wọ $80 látorí $73 bárẹ́lì kan ní ọ̀sẹ̀ tí ó kọjá. Lọ́wọ́lọ́wọ́ báyìí, àwọn dẹ́pò kan ti ṣe àlékún owó jálá epo wọn sí ₦950 látorí ₦907. Bákan náà ni Sahara Depot náà ṣe àlékún owó jálá epo rẹ̀ sí ₦950 kúrò ní ₦910, nígbà tí Shell Plus ṣe tirẹ̀ sí ₦960 látorí ₦908 jálá kan. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ìjọba àpapọ̀ ti sọ lánàá wípé kò tíì sí òpin fún dákúrekú iná mọ̀nàmọ́ná lórílẹ̀-èdè. Lánàá ni Mínísítà fún Agbára Adébáyọ̀ Adélábù fi ara hàn níwájú ilé ìgbìmọ̀ tí Sínátọ̀ Enyinnaya Àbárìbè darí láti wá sọ àwíjàre lórí ìṣúná owó iná fún ọdún 2025. Níbẹ̀ ni Adélábù ti ní lọ́wọ́lọ́wọ́ báyìí kò tíì sí ojútùú sí ìṣòro dákúrekú National Grid nítorí ìjọba kò tíì ṣe àtúnṣe tí ó nílò ní ẹkùn àríwá látàrí ìṣòro ààbò tó ń fojoojúmọ́ lékenkà sí i. Adélábù ní ìjọba yóò gbìyànjú àti ṣe àdínkù dákúrekú kí wọ́n sì rí wípé wọ́n tètè ṣe àtúnṣe ẹ̀rọ amúnáwá nítorí àwọn tí ó ń ṣe ìkọlù sí ẹ̀rọ yìí ní ìṣòro ńlá tí ẹ̀ka agbára ń kojú. Bákan náà ni mínísítà fi èròǹgbà wọn hàn láti ná $36 billion lórí pínpín ẹ̀rọ amúnáwá transformer káàkiri ẹkùn mẹ́fẹ̀ẹ̀fà orílẹ̀-èdè kí èyí lè ṣe àlékún agbára kí ó sì gbógun ti ìṣòro iná. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Àjálù kan wáyé lálẹ́ àná ọjọ́ Ajé lójúnà Ẹlẹ́mẹ̀ ìlà-oòrùn sí ìwọ̀-oòrùn bí ọkọ̀ kan tí ó ń gbìyànjú àti sá fún àwọn afurasí ajínigbé ṣe lọ bẹ́ sínú odò Kùlù. Ìwádìí jẹ́ kó di mímọ̀ wípé dẹ́rẹ́bà ọkọ̀ Toyota Hilux tí ó ń kó àwọn ará ilẹ̀ òkèèrè àti òṣìṣẹ́ bọ̀ láti ilé-iṣẹ́ kan pàdánù ìjánu ọkọ̀ bí ó ti yẹ̀bá kúrò lórí afárá Ẹlẹ́mẹ̀ tí ó bẹ́ sínú omi. Àwọn kan ní ó ṣeé ṣe kí wọ́n ríbi dóòlà ọkọ̀ yìí àti èrò inú rẹ̀ bí ìjọba àti àwọn agbófinró ṣe ń ṣiṣẹ́ takuntakun ní kíákíá láti ṣe àwárí wọn. Òwúrọ̀ òní ọjọ́ Ìṣẹ́gun ni alága ìjọba ìbílẹ̀ Ẹlẹ́mẹ̀, Bringop darí ikọ̀ ìdóòlà-ẹ̀mí lọ sí ibi ìṣẹ̀lẹ̀. Wọ́n ní ó ti kàn sí iléeṣẹ́ ológun ojú òfurufú àti àwọn àjọ mìíràn fún ìrànlọ́wọ́ láti rí ọkọ̀ àti àwọn èrò inú rẹ̀ fà yọ. Wọ́n ti fi àwọn òmùwẹ̀ tí wọ́n dáńgájíá pẹ̀lú ọlọ́pàá orí omi Marine Police ránṣẹ́ sí ibi ìṣẹ̀lẹ̀ fún ìrànlọ́wọ́, ṣùgbọ́n títí di aago 11 òwúrọ̀ yìí wọn kò tíì kófìrí ọkọ̀ tàbí èrò inú rẹ̀ gẹ́gẹ́ bí orísun ìròyìn kan tí kò fẹ́ dárúkọ ara rẹ̀ ṣe sọ. Kọmíṣánná ọlọ́pàá tuntun Ọ̀gbẹ́ni Gbénga Adépọ̀jù ni a gbọ́ wípé ó ti wà níbi ìṣẹ̀lẹ̀ bí ó ti gbóríyìn fún Gọ́pà fún ìgbésẹ̀ oníkíákíá tí ó ti gbé. Gọ́pà wá ṣèlérí àti ró àwọn mìíràn lágbára sí i láti fi ọwọ́ kún àwọn tí wọ́n ń gbìyànjú àti dóòlà ẹ̀mí kí wọ́n sì tún rí àwọn tí ó lọ́wọ́ nínú ìkọlù yìí mú. Síwájú àkókò yìí ni ìròyìn jábọ̀ wípé ọ̀pọ̀ ìgbà ni àwọn jàǹdùkú máa ń gborí afárá Ẹlẹ́mẹ̀ yìí já ará ìlú lólè tàbí jíìyàn gbé tí odò yìí sì jẹ́ ọ̀nà àbáyọ láti mórí bọ́. Gbogbo irin tí wọ́n fi dáàbò ọ̀nà railings ni wọ́n ti jí lọ tán. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Aláṣẹ iléeṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́ Àgídìgbo FM Oríyọmí Hamzat ti yanjú gbogbo gbèdéke tí ilé-ẹjọ́ fún un ó sì ti gba ìyọ̀ǹda kúrò nínú ọgbà ẹ̀wọ̀n àtúnṣe Agodi Ìbàdàn, ìpínlẹ̀ Ọ̀yọ́. Olóòtú ètò yìí gba ìyọ̀ǹda pẹ̀lú àwọn yòókù rẹ̀ tí wọ́n fi ẹ̀sùn kàn. Lára wọn ni olórí àná fún Ọọ̀ni Ilé-Ifẹ̀ Naomi Ṣílẹ̀kùnọlá àti gíwá ilé-ìwé Islamic High School Bashorun Abdullahi Fasasi. Gbogbo wọn ni wọ́n
fi sí àhámọ́ lórí ẹ̀sùn wípé wọ́n lọ́wọ́ nínú ìjàmbá stampede tí ó yọrí sí ikú ọmọdé 35 nínú oṣù kejìlá ọdún 2024. Níbi ìdájọ́ àná ni adájọ́ KB Ọláwọ̀nyí ti gba ìyọ̀ǹda àwọn afẹ̀sùnkàn pẹ̀lú mílíọ̀nù 10 náírà ọ̀kọ̀ọ̀kan wọn onídùúró méjì iye kan náà. Lẹ́yìn tí Hamzat gba ìyọ̀ǹda rẹ̀ lónìí ni ọ̀pọ̀ èrò péjọ sí iléeṣẹ́ rẹ̀. Pẹ̀lú omijé ló fi sọ̀rọ̀ wípé Oríyọmí ti padà, ṣùgbọ́n Oríyọmí kò ní àǹfààní àti sọ jù báyìí lọ. Àsìkò ìdákẹ́rọ́rọ́ ni Oríyọmí wà. Ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀. Bí a kò bá gbàgbé wípé ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ni ó pe ẹ̀sùn oníkókó 18 tako Sílẹ̀kùnọ́lá, Hamzat àti Fàsásí lẹ́yìn ìjàmbá ikú tí ó wáyé. Wọ́n ní àìpèsè ètò ààbò tó péye, àìṣàmójútó àpọ̀jù èrò àti àìṣètò ìlera ni ó yọrí sí ikú Musiliu Sophiat, ọmọ ọdún 8 àti àwọn ọmọdé 24 mìíràn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Punch tó jáde lónìí. Agbẹnusọ ilé ìgbìmọ̀ tuntun ìpínlẹ̀ Èkó tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe ìbúra fún, Mojísọ́lá Meranda, wà ní ilé gómìnà ìpínlẹ̀ lónìí ní Lagos South Marina láti ní ìpàdé pẹ̀lú àwọn ìgbìmọ̀ olùdámọ̀ràn Governors Advisory Council (GAC). Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí Mojísọ́lá bá àwọn akọ̀ròyìn sọ ní ráńpẹ́ lẹ́yìn ìpàdé ọ̀pọ̀lọpọ̀ wákàtí, ni ó ní òun wá bá àwọn adarí láti gba ìbùkún lọ́wọ́ wọn. Ó ní àwọn wá láti wá ṣàlàyé ohun tí ó ṣẹlẹ̀ lánàá ní ilé ìgbìmọ̀, gba ìbùkún lẹ́nu wọn tí àwọn sì ti gbà. Títí di àsìkò ìkóròyìn yìí jọ, àwọn ẹgbẹ́ GAC ṣì ń ní ìpàdé lọ́wọ́ ní ilé ìjọba. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ìjọba àpapọ̀ ti fìdí ẹ̀ múlẹ̀ wípé àjàkálẹ̀ àrùn highly pathogenic avian influenza tí gbogbo ènìyàn mọ̀ sí bird flu ti bẹ́ sílẹ̀ ní ìpínlẹ̀ Kano. Ìròyìn jábọ̀ wípé bird flu a máa ní ipa lára oríṣiríṣi ẹyẹ bíi adìyẹ, awó, pẹ́pẹ́yẹ àti tòlótòló. Àjàkálẹ̀ rẹ̀ ti wá ń fa ìpòrúru ọkàn, pàápàá jùlọ ní ẹkùn àríwá orílẹ̀-èdè Nàìjíríà. Ìwé àkíyèsí sákúlà tí Chief Veterinary Officer of Nigeria, Dókítà Kolumbateru Vakuru, fi ránṣẹ́ ni ó ti yànnàná ìpèníjà tí àjàkálẹ̀ àrùn yìí lè dá sílẹ̀, bí wọ́n ti rọ gbogbo àwọn veterinary offices káàkiri ìpínlẹ̀ kí wọ́n tètè gbé ìgbésẹ̀ àmójútó ìpolongo ìtanijí fún ará ìlú láti lè tètè dènà àtànkálẹ̀ àrùn kí ó tó di ohun tí apá ò ní tètè ká. Wọ́n ṣàlàyé bí wọ́n ṣe kọ́kọ́ kófìrí àrùn yìí. Wọ́n ní ọ̀dọ́mọkùnrin kan láti Galadanci Quarters ní ìjọba ìbílẹ̀ Gwale ra pẹ́pẹ́yẹ kan láti ọjà Janguza ní ìjọba ìbílẹ̀ Tofa. Ó dà á pọ̀ mọ́ àwọn adìyẹ tí ó ní tẹ́lẹ̀. Lójijì ni pẹ́pẹ́yẹ yìí kú. Kò pẹ́ ni àwọn adìyẹ náà ń kú ní ìṣísẹ̀ntẹ̀lé. Wọ́n wá kó òkú wọn lọ fún àyẹ̀wò ní Gwale Vet Clinic. Níbẹ̀ ni wọ́n ti fura avian influenza. Nígbà tí ó máa fi tó ọ̀sẹ̀ àkọ́kọ́ nínú ọdún 2025 ni àbájáde àyẹ̀wò yòókù fìdí ẹ̀ múlẹ̀ wípé bird flu ti wọlé dé. Wọ́n wá gba àwọn olùgbé Kano ní ìmọ̀ràn kí wọ́n wà lójú lalákàn fi ń ṣọ́rí, kí wọ́n sì tètè ṣe àfisùn fún àwọn aláṣẹ bí wọ́n bá kófìrí ikú ẹyẹ kankan. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.